ẹ̀yin ènìyàn ẹ jẹ́ kí a jọ wo fọ́nrán yìí. ta ló pe mọ́là ta ló pe mọ́là. ẹni tó pe mọ́là. èló lọ fẹ́ tà. sọ̀rọ̀ ní ta ló pe mọ́là ta ló pe mọ́là. ìwọ ló pe mọ́là. èló lọ fẹ́ tà fáànù yìí. èló lọmọ tó fẹ́ tà lọmọ tẹ́ ń tà. ìyá rẹ̀ ń kọ́. irú ọmọ wo wa lélẹ̀ yìí ṣé kí wọ́n fẹ́ lóúnjẹ ni. eléyìí lọ ta fáànù ó fẹ́ ta fáànù. ṣé àwọn fẹ́ lóúnjẹ ni. ẹ ti jẹun. kí ló dé tẹ́ wá fẹ́ ta fáànù ya yín kílẹ̀ èló lè mẹ́kọ́ ẹ máa tẹ́lẹ̀ yìí èló lè mẹ́kọ́ mọ́là máa fún yín. èló mọ́là náà ṣé mọ́là ti ná fún yín. èló fún yín. délé yóò mọ owó délé kódà ká bẹ́ẹ̀ bá fúnra náírà yóò gbà. ayé mà ti á di dáadáa o. ok sí ká ní ọba ta kálẹ̀ yẹn kọ̀ bá rí sí tó ta fáànù yìí wọn alára alẹ́ ló gbé fáànù wọn máa lára ló gbé lódì wàhálà wọn àdẹ̀ ní jẹ́wọ́. ẹ̀yin ọ̀wà àmọ́kíwà nílé lóko ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Àkàlàmàgò TV náà lẹ ti ń gbọ́ wa yẹn. Gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tá a bá bí tá ò bá kọ́ òun lágbélé tá a bá kọ́ tà òun náà lẹ́ rìn yẹn o. Ìjẹ́ àwọn ọmọ tí a kọ́ gan sì ṣé wọn ò ní gbélé tà àwọn ọmọ tá a kọ́ tá a bí tá a kọ́ tá a fún ní education ṣé wọn ò ní gbélé tà àbìlè tà sí ọmọ tá a bí tá a kọ́. Ẹ wá wà àwọn ọmọ kéékèèké tẹ̀ ń kí lọ́jọ́ orí ọmọ yẹn kí ni ọjọ́ orí ọmọ yẹn ọmọ tó fẹ́ lọ gbé fáànù ta èèlò ṣé ó mọ owó kán gbé 10 naira sí lọ́wọ́ ń sìn àgbà ó fẹ́ lọ gbé fáànù ta. Ìyá ọmọ yẹn look like ẹni tó ń lọ sí school ìyá ọmọ yẹn look like ẹni tó ní education no irú wọn dẹ̀ pọ̀ ń gbòòrò táàtù pọ̀ ní gbòòrò àwọn ọmọ tí wọn kọ́ àwọn ọmọ tí wọn nílé ìwé tí ìpìlẹ̀ ìṣẹ́ bá ti bàjẹ́ kí lolódodo á ṣe gbogbo ẹ̀ náà orí àwọn gọ́ọ̀mẹ̀ntì ló máa ń padà sí i kò sí ètò. Ẹ wò ó tó bá yẹ kó ṣe ń ṣe ni kí tọ́ọ̀nù fídíò kí fi ibi tí mo wà hàn yín màá fi hàn yín kí tó parí ètò yìí ìwọ farabalẹ̀ kó máa gbọ́ mi. Ètò wà fún ìlú ètò wà ibi tí ọwọ́ eku bá mọ náà la fi bọ́jú ó ní ètò ìlú òyìnbó kò sí pé olówó tálíkà kò lè débì kan wàá lọ bẹ̀ ibi tágbára bá ká ni you have access to everywhere. Màá gbé yín débẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí níbì kan tí mò ń lọ pẹ̀lú àwọn ẹbí mi pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ibi tá à ń lọ màá fi hàn yín ẹ ríran wò ibi tí kò sí ìgbà tí wọ́n lè tí ìlú òní dá. Ẹ wo ọmọ kékeré ẹgbọ́n ẹ wo nǹkan tọ́mọ yẹn fẹ́ lọ dán wò ó fẹ́ lọ gbé fáànù ta ó fẹ́ lọ tà á. Irú wọn láàárín tó ń gba inú sílì wọn á gba bí kọ́lọ́fín nínú wíńdò bí tó mọ̀ pọ́nmọ ènìyàn lè gbà ọmọ kéékèèké gbogbo wọn ló ti mọ orúkọ bẹ́ẹ̀. Nígbà tí kò sí ètò fún àwọn ọ̀dọ́ kò sí compulsory ní education nílùú òyìnbó compulsory ní nǹkan tó rí lọ́bẹ̀ tó wá arú sọ́wọ́ tó bímọ sílé tọ́mọ yẹn ò lọ sí school wàá ṣàlàyé fún ìjọba. Nǹkan tó rí lọ́bẹ̀ tọ́mọ yẹn ò lọ sí school wàá ṣàlàyé fún ìjọba. Kò possible nílùú òyìnbó irú àwọn ọmọ ilé tó lọ sí school kò possible. Ẹni tó bá lọ́mọ sí ìlú òyìnbó tó rí ibi tọ́mọ tó wà ń lọ òyìnbó tó ń lọ sí school kó wá ṣàlàyé fún mi kẹ́ni náà wá wí fún mi pé irọ́ ló pa kó wá sọ. Torí àwọn social security ẹ wọ́n monitor ẹ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ lọ school àbí kò lọ sí school. Nínú school ọlọ́pàá wà tó wá monitor àwọn ọmọ ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n á mọ̀ bẹ́ẹ̀ kò lọ sí school àbí kò lọ sí school. Wọ́n ti bàlú jẹ́ àwọn ìjọba wa wọn ò kí ẹ̀. Ṣèyí Mákindé ló ti declare sí pé òun fẹ́ lọ fún governorship fún presidency fún president ó fẹ́ contest president Ṣèyí Mákindé kò sí ètò kan wọn ọmọ wọn ìlú òyìnbó náà wà ìyàwó wọn ìlú òyìnbó náà wà bó o bá kú okú ìwọ tó fẹ́ kú torí wọn okú gbé nìyẹn. Wọ́n fẹ̀mí ẹ̀ ṣòfò for nothing àwọn òbí akọ̀ fojú sunkún ẹ̀ for nothing ni. Ẹ̀yin tẹ̀ láwọn olóṣèlú ṣe ẹ̀rọ ọmọ kékeré ọmọ tó kéré tó yẹn lọ́jọ́ orí ẹgbọ́n nǹkan tó ń sọ lẹ́nu àdá age kọ́mọ kékeré kó fẹ́ lọ gbé fáànù ta ṣé ẹ rò pé léèlà àkọ́kọ́ ṣé torí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ ó ti ń jalè kì í ṣe ní kì í ṣàná lọ́mọ yẹn ti ń jalè. Ẹ wá wà àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó ń fẹ́ gbé òfin ṣàríà tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá irú ọmọ yìí sìn
ṣé kí lẹ rò pé ó yẹ kán ṣe fún tó bá jẹ́ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ni o nígbà tí wọ́n ti gbé ẹ̀sìn wèrèdé àwọn ẹ̀sìn apànìyàn tí wọ́n ti gbé délẹ̀ wa wọ́n á wo ọmọ yẹn o wọ́n á ní ẹ jẹ́ kán ṣe nǹkan fún o kán yọ olè kúrò lójú ẹ̀ kó má máa jalè mọ́ nǹkan tí wọ́n á ní kán ṣe fún nìyẹn ṣùgbọ́n òfin ẹ̀sìn Islam ní pé kí wọ́n gé lọ́wọ́ ṣàríà lọ pé tó bá mọ̀mọ́ tó jalè wọ́n gé ọwọ́ ẹ̀ fẹ́wú òun la fi ń rí kútùrùkú ní ilẹ̀ náà títí dèní kò sí Ọlọ́run ò fẹ́ kó o lẹ́ṣẹ̀ kó ronú pé wàdà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lẹ́sìn Islam tó bá yẹ pé irọ́ ni kí wọ́n sọ pé irọ́ ni mo pa òun náà fi ń rè òun náà fi ń pariwo ṣàríà lọ ṣàríà kò sóhun tó jọ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ọmọ yẹn ń sìn lọ́mọ bó ọmọ yẹn ṣe kéré lọ́jọ́ orí ń sìn wọ́n á lọ gé ọwọ́ ọmọ yẹn ta ló sọ fún mi pé ọmọdé yẹn ò lè yí padà gbóúnjalè kò mọ wọ́n á ṣe nǹkan fún olè yẹn á yọ kú lójú ta ni kò jalè rí ta ni kò jí ẹja jẹ rí kí wọ́n á rán yàn lẹ́jà ńgbà tẹ̀yàn á lọ máa yín jẹ lẹ́yìn ẹ̀yàn máa yín ẹja jẹ kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ rí ta ni kò jẹ́ £1 mọ̀mọ́ ẹ̀ rí nígbà ayé tọ́yìn náà coins £1 láyé gbà yẹn tọrọ kọ́bọ̀ láyé kọ́bọ̀ láyé ṣílè kankan gbogbo nǹkan wọ̀nyí ọwọ́ ìjọba wa ló wà ọwọ́ ìjọba kò sí ètò fún ìlú kò sí ètò fún ìlú ẹ wo èjì ọmọ yẹn ojú ó pọ̀ jù 7 years ó pọ̀ jù nìyẹn o 5 to 7 years ló wà tó lọ gbé odidi fáànù tó ga jù lọ lórí ìdúró tó fẹ́ lọ lù ú tà ó ti lọ ń pe àwọn kí náà ń perúkọ àwọn pípò yìí àwọn málà àwọn ṣàgó ó ti lọ ń pè wọ́n kán wàrà fáànù tó wà ní good condition tó ń ṣiṣẹ́ tẹ́pọ̀ òun náà tó rúrú bá mu nínú ilé ó lè lọ yín ìkan náà sí kí fáànù máa fàtẹ́gùn sí òun lọ́mọ fẹ́ lọ gbé ta o òun tá a gbé wá fún yín kẹyẹ kájọ gbé yẹ̀wò rèé ara àwọn system tó ti bàjẹ́ nìyẹn òun la fi sọ pé our system is not working òun la fi ń sọ pé tí ìpìlẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí ni olódodo á ṣe òun ni eléyìí ìpìlẹ̀ṣẹ̀ ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló rí bẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ gbé wuri ni wọ́n àwọn ajínigbé ṣerú ọmọdé yìí ń sì tó bá train ẹ̀ ṣé kò ní join àwọn ajínigbé ẹjọ́ ẹ sọ fún mi ẹ wíwú mi tírú ọmọ bẹ́lẹ̀ tó bá train ẹ̀ bí àwọn málà ṣe ń ṣe nílùú wọn rè nǹkan táwọn ń sọ ní pé with value education ẹ gbọ́ orin tí Àbíbù Lágbàjì onígèlè lórí oníkúrú náà ẹ gbọ́ nǹkan tó sọ lẹ́nu Làbíbù Lágbàjì ó ní ẹyẹ má kàwé mọ́ kínní kan ayé wa kéwú ó ní pé education ó ní káwọn èèyàn máa kàwé mọ́ pé kéwú ni kán máa kéwú tọrọ jẹ ṣé kéwú làwọn èèyàn fẹ́ jẹ ẹjọ́ èèyàn mélòó lẹ ti rí tó kéwú rí tó fi ṣiṣẹ́ níbi kọ̀ọ̀kan tó fi jẹ́ ènìyàn kò lè fi jẹ́ ènìyàn èèyàn lè kéwú kó fi jẹ́ ènìyàn wàá máa tọrọ jẹ ni wàá kéwú wàá máa tọrọ jẹ ni wàá máa wá ibi tí wọ́n ti fẹ́ ṣe wòlímọ̀ kiri tí wọ́n ti máa náwó tẹ́ máa pàwọn nǹkan wá náwó fún yín máa wá ibi tí wọ́n ti ń ṣèkómọ máa wá ibi tí wọ́n ti ń sìnkú ẹjọ́ nílùú òyìnbó kò síbi tí wọ́n ti ń ṣèkómọ o nílẹ̀ lárúbáwá ibi tí wọ́n ti gbé ẹ̀sìn òfò yẹn wá kò síbi tí wọ́n ti ń ṣèkómọ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ibo náà ti ṣèkómọ nínú báíbù ibo náà ti ṣèkómọ nílùú àwọn tó lẹ̀sìn ẹ̀yin tẹ́ gbé ẹ̀sìn wèrè sórí ibo náà ti ń ṣèkómọ ilẹ̀ wa nìkan lẹ̀ ti rírú ẹ̀ ilẹ̀ wa hospital tó má ṣe bí ọmọ ẹbí lè ní wọ́n á béèrè lọ́wọ́ ìyá àti bàbá kí lórúkọ ọmọ wọ́n á kọ sínú kọ̀ǹpútà orúkọ ọmọ ti wọ database nìyẹn ọmọ ń jẹ́ orúkọ lọ nìyẹn ìwọ ló wá mọ̀ tó bá délé tó lọ ń fowó ń ṣòfò tó lọ ń ṣe oúnjẹ fún àwọn tẹ́bi ò pa ìwọ ló wá mọ̀ wọ́n ṣerú ẹ̀ nílùú òyìnbó ọ̀dọ̀ wa nìkan lẹ ti máa rí gbogbo nǹkan ló wọ́ gbogbo nǹkan ló yẹ kán túnṣe gbogbo àwọn ṣọ́ọ̀ṣì ló yẹ kán tì kán máa lo ṣọ́ọ̀ṣì kán máa fi ṣe fátì káwọn èèyàn máa ríṣẹ́ ṣe kò sóhun tó jẹ lọ́wọ́ Germany wọ́n ti many ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí wọ́n wò dànù ni tó ló fẹ́ bàálù wọn jẹ́ ó fẹ́ bà kò lè sí nǹkan tó kò jẹ́ gbogbo nǹkan wọ̀nyí kò sí nǹkan tó ń ṣe fún wa kí lẹ a ti gbàdúrà nǹkan everything remains the same kí làdúrà fẹ́ ṣe kí ni àdúrà ń túnṣe ẹ sọ fún mi bí kò ṣe iṣẹ́ ọwọ́ ẹ kẹ́ ẹ ṣiṣẹ́ ọwọ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ ṣiṣẹ́ àdúrà dà ẹ gbàdúrà ẹ ṣe wúrò ẹ ṣàdúrà bọ̀ kì í ṣe ká wá mú ká máa ṣe kókókókó ẹ Jésù ẹ ti pariwo nígbà tí etí Jésù ò di ẹ lọ ka the book of First Corinthians kí ni mo ń sọ Isaiah 59 go and read the book of Isaiah 59 chapter 1 ẹ lọ kà á délé kẹgbọ́n nǹkan tí Bible sọ ń bẹ̀ ẹ́ kí ló wá dé ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ̀ ń dẹ́ṣẹ̀ ẹ̀ pànìyàn ẹ máa rojọ́ kiri ẹ wà lọ máa pe Ọlọ́run ṣe rò pé ó stupid ni ẹ ń bàlújẹ́ owó tán kó fún yín kẹ́ fi túlù ṣe ẹ ń kó jọ ẹ wà lọ ṣọ́ọ̀ṣì ẹ wà lọ máa gbàdúrà ẹ rò pé Ọlọ́run stupid ni it's not stupid. His ear is not heavy that cannot hear you. Your iniquity, ó ti defy ẹ láti make God to block his ear not to hear you. Go and read that verse.
Isaiah 59. I submit mine.